ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ sáà ń lé owó tẹ́ ẹ̀ lé owó mi ò sọ pé ẹ má wá owó mọ Jésù ní ẹ má wá owó ó ní ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ó ní ìtókù àwa fífún tá bá wá fún yín lówó ó ní ẹ tò ìṣúra yín jọ sí ọ̀run nítorí pé wọ́n ti tò ayé ìjọ bí ìṣúra fún yín náà. Kristi Jésù bí ó sì pa á láṣẹ fún wa kí a jẹ́rìí rẹ̀ fún àwọn ènìyàn pàápàá nípa ògo ẹni tó jẹ́ nínú ìwé mímọ́. Olúwa fi ọlá fún ọ̀rọ̀ rẹ o, tí ọ̀rọ̀ rẹ lẹ́yìn o, jẹ́ kí àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí jẹ́ kí wọ́n rí iṣẹ́ àmì, iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára nínú ayé wọn àti ní ọ̀dọ̀ wọn, kí wọ́n lè mọ̀ wípé òtítọ́ ní ọ̀rọ̀ rẹ̀. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń tẹ̀síwájú láti fi Kristi hàn wá bí ẹlẹ́dàá àti olùgbèrò ohun gbogbo. Jésù Kristi ó ní ẹlẹ́dàá ohun gbogbo. Jésù Kristi olùgbé ohun gbogbo ró. Nínú ìwé Hébérù orí ìkọkànlá, Hébérù orí ìkọkànlá ní ẹsẹ̀ 3 nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a ń rí. Ìyẹn ni pé ìgbàgbọ́ ni Ọlọ́run ní. Nínú ìgbàgbọ́ ni ọ̀rọ̀ ló ṣe ohun gbogbo. Ìgbàgbọ́ ni Ọlọ́run fi gbé ayé ró. Tí Jésù bá ń sọ fún wa pé ọ̀ranyàn ni ká gbàgbọ́ torí pé onígbàgbọ́ lọ́lọ́, onígbàgbọ́ ni Jésù Kristi, onígbàgbọ́ lẹ̀mí mímọ́. Tó bá ti wá níwọ́ lára tó lónìí gbàgbọ́ tó ń sọ ni pé mọ̀lẹ́bí èṣù ni ọ́ torí èṣù láláì gbàgbọ́. Oní máa ń takò òtítọ́, onínú rẹ̀ kì í dùn sí òtítọ́. Kí ká sì lè rí ògo ẹni tí Jésù Kristi jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ohun gbogbo, ẹ̀rí gan hàn nínú àwọn nǹkan tó dá wípé Olúwa oníṣẹ́ àrà òun ló ń ṣiṣẹ́ rẹ̀. Já lọ sínú orin Dáfídì, orin Dáfídì ní orin 19 ẹsẹ̀ 1 gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú fi sí ọwọ́ rẹ̀ hàn. Ìyẹn ni wípé àwọn ẹ̀dá gangan, àwọn iṣẹ́ ọwọ́ Jésù yìí nínú ìṣẹ̀dá wọ́n ń fògo rẹ̀ hàn. Àwọn iṣẹ́ àrà rẹ̀, àwọn iṣẹ́ agbára rẹ̀ wọ́n ń fi ògo rẹ̀ hàn bíi pé pípé ní ìmọ̀ rẹ̀. Ìwé Jóòbù orí 37 ẹsẹ̀ 16. Jóòbù orí 37 ẹsẹ̀ 16. Jóòbù orí 37 ní ẹsẹ̀ 16. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ mọ ọ̀nà tí àwọ sánmọ̀ ń fò lọ. Iṣẹ́ ìyanu ẹni tí ó pé ní ìmọ̀. Ṣé ìwọ mọ̀ ni bí àwọ sánmọ̀ yìí ṣe rí? Ẹni tó ṣiṣẹ́ yìí ni ẹni tó pé ní ìmọ̀. Ta ló sì pé ní ìmọ̀ bíi Kristi? Ìwé Sáàmù náà ní orin 66 ní ẹsẹ̀ 3. Orin 66 ní ẹsẹ̀ 3. Ẹ wí fún Olúwa pé ìwọ ti lẹ́rù tó nínú iṣẹ́ rẹ̀. Nípa ọ̀pọ̀ agbára rẹ̀ ni àwọn ọ̀tá rẹ̀ yóò fi orí wọn balẹ̀ fún ọ. Nípa ọ̀pọ̀ agbára rẹ̀ ni àwọn ọ̀tá rẹ̀ yóò forí balẹ̀ fún ọ. Ní àkókò tiwa yìí, Bàbá yóò fi ọwọ́ agbára ńlá rẹ̀ hàn táwọn ọ̀tá rẹ̀ yóò fi lè forí balẹ̀ fún. Inú ìwé Sáàmù yẹn náà 104 ní ẹsẹ̀ 24. Orin Dáfídì 104 ní ẹsẹ̀ 24. Ẹ já wo ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní Olúwa iṣẹ́ rẹ ti pọ̀ tó, nínú ọgbọ́n ni ìwọ ṣe gbogbo wọn.
ayé kún fún ẹ̀dá rẹ̀. Ayé ó kún fún ẹ̀dá rẹ̀. Nínú sáàmù yẹn náà 145 orin Dáfídì orin 145 ẹjá gbọ́rọ̀ Ọlọ́run ní ẹsẹ̀ 9 rẹ̀ 145 ní ẹsẹ̀ 9 ẹ gbọ́rọ̀ Ọlọ́run. Olúwa ṣeun fún ẹni gbogbo, ìyọ́nú rẹ̀ sì ń bẹ lórí iṣẹ́ rẹ̀ gbogbo. Ọlọ́run ní ìyọ́nú sí káyínkáyín, ó ní ìyọ́nú fún aáyán, kódà ó ní ìyọ́nú fún ẹ̀fọn. Ọlọ́run tọ́jú gbogbo àwọn ẹ̀dá kéékèèké àtàwọn ẹ̀dá tó yẹ pé ojú tiwa igan ò lè rí tóun dá, gbogbo wọn ni ó ń tọ́jú. Ẹ jẹ́ kí n wá jẹ́ kó yé yín ò sẹ́rí ayé tá a wà nú ẹ̀ yìí. Ayé mẹ́ta ní ń bẹ o. Ayé kan ti parẹ́, ayé ẹlẹ́ẹ̀kejì la wà yìí, ayé ẹlẹ́ẹ̀kẹta ó ń bẹ wájú wa. Sẹ́rí ayé kejì tèmi àti ẹ̀ wà yìí, iná ni wọ́n fi sùn. Jẹ́ a lọ sínú ìwé mímọ́, ìwé Pétérù kejì ní orí kẹta, ìwé Pétérù kejì ní orí kẹta láti ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 13. Nípa èyí tí omi bo ayé tí ó wà nígbà náà tí ó sì ṣègbé, ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísinsìnyí nípa ọ̀rọ̀ kan náà lè a ti tò ó jọ bí ìṣúra fún iná. Ẹ gbọ́ o. Ayé tá a wà yìí, má gbàgbé tí mo sọ pé ayé mẹ́ta ló wà o. Ayé àkọ́kọ́ ti parẹ́, omi ni wọ́n fi wọ́ lọ, omi ni wọ́n fi mú ayé ìgbà yẹn ńlá ayé ìgbà Nóà. Ayé ẹlẹ́ẹ̀kejì lèmi àti ẹ wà yìí. Tí Jésù bá sọ pé ẹ má tò ṣúra jọ sáyé, ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ sá ń lé owó, èmi ò sọ pé ẹ má wá owó, ṣùgbọ́n Jésù ní ẹ má wá owó. Ó ní ká má wá owó, ó ní ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Tẹ́ ẹ bá wá, ó ní ìtókù àwa fífún tá bá wá fún yín lówó, ó ní ẹ tò ṣúra yín jọ sí ọ̀run. Nítorí pé ayé yìí ẹ gbọ́ gbogbo ẹ̀yin àyànfẹ́, wọ́n ti tò ayé yìí jọ bí ìṣúra fún iná, ṣùgbọ́n àwọn ọ̀run àtayé tí ń bẹ ní ìsìn yẹn ni pé ọ̀run tó Olódùmarè wà yìí àtayé tí ń bẹ ní ìsìn nípa ọ̀rọ̀ kan náà, ọ̀rọ̀ tán fi dá ni a fi tò ó jọ bí ìṣúra fún iná. A pa wọ́n mọ́ de ọjọ́ ìdájọ́ àti ìparun àwọn aláìwà bí Ọlọ́run. Ṣùgbọ́n olùfẹ́, ẹ má ṣe gbàgbé nǹkan yìí pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí ẹgbẹ̀rún ọdún lórí, àtẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan. Olúwa kò sì fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ń kà sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín torí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé, bí kò ṣe kí gbogbo èèyàn kó wá sí ìrònúpìwàdà. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ bí olè lóru, ní èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ tí àwọn tí ariwo ńlá àtọ̀run kìíní, ìkejì, ìkẹta, wọn ó tinú ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò tinú ooru gbígbóná gidigidi di yíyọ. Ayé àti àwọn iṣẹ́ tó wà nínú rẹ̀ yóò sì jóná lulu. Gbogbo tá à ń kọ́ sínú ayé yóò iná wọn ò fi sùn. Sẹ́rí ayé tá a wà nínú rẹ̀ yìí, Olódùmarè ti fi àmì pé màá dáná sun, ó ti fi sí pé á dáyé yìí wó, ẹ lé ayé níwọ̀n. Bẹ́ẹ̀ ni, ẹ lé ayé níwọ̀n, ẹ lé ayé níwọ̀n. Ayé yìí ṣe ń téèyàn lé. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìjọba ọ̀run nìkan ni ẹ máa wá, ìjọba ọ̀run, ìjọba ọ̀run. Oúnjẹ gbogbo nǹkan yóò ti wá yọ̀ọ̀nì. Irú èèyàn wo ni ẹ̀yin ìbàjẹ́ ní ìwà mímọ́ ní gbogbo ìgbà tí mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run, kí ẹ máa retí kí ẹ sì múra gírí dé dídé ọjọ́ Ọlọ́run, nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná. Àwọn ọ̀run yóò gbiná tí wọn yóò di yíyọ, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò tinú ooru gbígbóná
gidigidi díyọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun ní ìtí òdodo gbé bí tó ti pé mẹ́ta ni. Ayé kan ti lọ, wọ́n fomi wọ́ lọ. Ọ̀run tá a wà, ọ̀run ti ìsìn tí ó ń bẹ lókè yìí àtayé tèmi àti ẹ wà yìí, iná ni wọ́n fi dáná sun ńgbà ọba wà. Nígbà tí ọ̀run àtayé bá wá yọ tọ̀ lọ tán, ní àwa ní ọ̀run titun àti ayé titun. Jésù yìí náà ló sì ṣẹ̀dá gbogbo ẹ̀. Jésù Kristi yìí òun ló ṣẹ̀dá gbogbo ẹ̀. A ní ayé àtijọ́, a ní ayé titun, a ní ẹ̀dá àtijọ́ lọ́wọ́lọ́wọ́ aláìdá àtijọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá tinú Ádámù jáde, ìran Ádámù jáde, ẹ̀dá àtijọ́ ni wọ́n. Àwa tá a tinú Kristi jáde, àwa ní ẹ̀dá titun. Bíbélì wípé Kọ́ríńtì kejì orí 5:17, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ. Ẹ̀yin tẹ́ sì ń gbénú ẹ̀dá ògbólógbòó, jóná máyé. Àwọn tó ti di, àwa tá a ti di ẹ̀dá titun, àwa la gbé ní ọ̀run titun àti ayé titun. Ohun gbogbo ni Jésù ti sọ dọ̀tun. Ńlá fi ń kéde rẹ̀ fún pé ẹ má gbọ́ ọ̀nà ẹ̀sìn, kò sí ẹ̀sìn lẹ́ẹ̀bàbọ̀ ọbẹ̀. Ẹ̀sìn ayérayé, ẹ̀sìn ayérayé, ó lè yẹ yín láyé ní èdè èèyàn, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kò lè yẹ yín. Ẹni tí ò ní Kristi ayé ò lè yẹ, òótọ́ mo sọ fún yẹn. Iye wo ló ń bẹnu ayé tó ń ṣẹ̀sìn tó ń ṣoògùn? Ayé yẹ nìyẹn ni. Ayé olóyè inú ayé tó wà tó ní ìwọ láàrin orílẹ̀-èdè, ìwọ ni gómìnà ìlú tó ń wọnú gbòòrò káàkiri. Iye wo ló yẹ èèyàn tó pèrè láàrin orílẹ̀-èdè tó orílẹ̀-èdè kan tó wá gbé? Iye wo nìyẹn? Kò nítumọ̀. Àfi kẹ́ ẹ bá di ẹ̀dá titun. Ẹni bá di ẹ̀dá titun, òun ló bọ́ lọ́wọ́ ìnira ayé, òun ló bọ́ lọ́wọ́ ìnira àwọn ẹ̀mí èṣù. Ẹni ẹ ló sì bọ́ lọ́wọ́ orú ọ̀run àpáàdì. Jẹ́ kí n parí ẹ̀ sí ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Nítorí ìfojúsọ́nà tí ẹ̀dá dóde ìfihàn àwọn ọmọ Ọlọ́run. Nítorí àtẹ̀rí ẹ̀dá bá fún wa sán, kì í ṣe ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n torí ẹni tí ó tẹ orí rẹ̀ bá ní ìrètí. Torí a ó sọ ẹ̀dá tí kára ẹ̀ di òmìnira kó nú ẹrú ìdíbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Ògo àwọn ọmọ Ọlọ́run yóò farahàn ní kíkún nígbà tí a bá dé ọ̀run titun àti ayé titun. Ṣùgbọ́n ò lè dé ọ̀run titun àtayé titun tó o bá ti gba Jésù Kristi ní Olúwa ẹlẹ́dàá ohun gbogbo àtẹ̀tún gbé ayé ẹ̀rọ. Ọba yìí gba ọpẹ́ kó gbà yín wá, fi ìbùkún sí ọ̀rọ̀ inú ayé àwọn àyànfẹ́, ṣe ayé wọn lóore o, sọ̀rọ̀ wọn dayọ̀. Ayérayé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, má jẹ́ kí ẹnikẹ́ni ó parẹ́ pẹ̀lú ayé eléyìí o. Àmọ̀gbà tó fòpin sí ayé yìí o, ìwọ ló mọ̀ gbà o. Ṣùgbọ́n níwọ̀n bàtà wà ń bẹ̀, Kristi ìjọba rẹ̀ gbọ́dọ̀ dé sínú àyà wa kí kó tó pa ẹnikẹ́ni. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.